ọ̀rọ̀ wa ní Nàìjíríà dọwọ́ rẹ̀ àlá. ṣé ń gbọ́rọ̀ jìnnà iṣẹ́ ọpọlọ látẹnu Alhaja Misturah Aderounmu Asafa Temi ní success. olóhùn arin kékeré lédè apèdè ara. rẹ́kọ̀d tuntun tó gbé jáde lẹ́ ń gbọ́ yìí o. òjíṣẹ́ Ọlọ́run làkọ́lé ẹ̀. káàkiri ń gbọ́ yìí ló fi sọrí Nàìjíríà. yàgbó yájú orin ni. tabagbata báwo òjò balẹ̀ èdè ta ṣàràṣàrà. Alhaja Misturah Aderounmu Asafa Temi ní success. ó tún yá gbé sókè. ọmọdé ń gbé àgbà ń sunkún kálukú wa ń pọ̀ fòmí jẹ́ àánú rẹ̀ ló lè ká ẹja gbà wá sílẹ̀ lọ́wọ́ ìgbé nǹkan òye àwọn olórí mú àtọmọ lẹ́yìn ìlú wa ọ̀rọ̀ bá di kó lórí sórí kálukú wa ń jà fúnra wọn ó kúyè ọba tó ní wa wá gbà wá sílẹ̀ ṣàánú wa ìnira yìí yóò ti tó gẹ́ fẹ̀rí rọ́pò yàrá náà. ẹ ò tí ì gbọ́ nǹkankan ẹ tún gbà. corruption níbi gbogbo kò sẹ́ni tí ò ní mọ̀gòmọ́gò olórí ẹbí tó ní kó àwọn tó pín sí méjì tó wá ìdá kan irú ẹ̀ bá dá síwájú tàbí torí kò tó ga nílùú wa kò lè jẹ́ ní tásán ti sọ ká má parọ́ ọ̀rọ̀ yẹn gbà fúnra ọlọ́run nìkan ní kábẹ́ kó fanú ẹ̀ paná ìnira ìyẹn ní Nàìjíríà ò jẹ́ ká gbádùn gbàgbé ìyà sájẹ́ ìkọ̀túnlélẹ̀ ìgbé sókè. ìjọba ọ̀rọ̀ kan yín ẹ bẹ̀rù Ọlọ́run lórí ohun gbogbo ẹni tí ọjọ́ tẹ̀wọ̀n ní símọ̀ tí ó kù yín kù wọ́wọ́ yín ṣá kìíní ó pamọ́ tálákà ẹ̀ ló fọ̀lú mọ́ ṣerú ìdá. ó yíjú padà sọmọ lówó ẹbí kìnìún yẹn ti gbàlújẹ ẹran tí ọjọ́ ìṣirò ó dákẹ́ múre tára ìlú ṣe wọ́n tó dìbò dé yín wọlé nínú òrùn pẹ̀lú ìdààmú ńlá. ìlérí yín lábẹ́ múṣẹ ẹ̀rù Ọlọ́run lálùkáwà níjẹ́ tẹ̀lé sọ́dẹ̀ ṣàlérò ń gba orin ẹnu wa sẹ́yìn ìjọba. latest record lórí Islam tó yàtọ̀ sí gbogbo tẹ́ ti ń gbọ́ lélẹ́yìí. àkọ́kọ́ lukọ orí Islam tó ń já wọn nípa tiẹ̀ ní corridor of power. ó kóná lalagbóná rìtìrìtì. Alhaja Misturah Aderounmu Asafa Temi ní success ló gbé jáde. òjíṣẹ́ Ọlọ́run làkọ́lé ẹ̀. from the stable of Ria entertainment services and logistics. ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ní o. tó bá jáde àgbọ̀túnbọ̀ ní ọjọ́ CD àwòtúnwọ̀ ní VCD ẹ̀.